kẹrù ó dá o ọ̀pẹ ló yẹ kẹrù ó dá. Alhaja Rabiat Adawiatu Adesola Raji mo bá ọ dúpẹ́ bàbá tó bí ọ ní jẹ́ ẹ̀sà ọ̀rẹ́ kan ọmọ Alhaja Abẹ̀jẹ́ ọ̀rẹ́ kan náà ni mo bá dúpẹ́ mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo ọba tó dá ọ sí tilétilé tó dá ọ sí tọmọtọmọ Èdùmàrè tó tún fi ọdún kan kún ọdún ẹ̀ lèmi ń bá dúpẹ́ sẹ́ mo bá ọyọ̀ tó pọ̀ àìmọye èèyàn tí wọ́n jọ bí yín lọ́jọ́ kan ṣoṣo tí kú ti mú lọ sálá kejì gbogbo kìràkìtà kó gbáyé pẹ́ títí wàláì ikú ti já wọn kulẹ̀ bí àpò ẹ̀wà. Alhaja Rabiat Adesola o ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ni mo wí o gbogbo ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin lọ́jọ́ tá a bí ọ màmá Abíọ́dún ní London ni mo bá dúpẹ́ màmá Tèmítọ́pẹ́ bá dá gọ̀jọ́gọ̀jọ́ màmá Abíọ́lá ní USA máa kọrin ọpẹ́ fún Allah lókè màmá Ọmọdọ̀lápọ̀ ni mo wí o lágbára lọ́wọ́ Elédùmarè ò ní rẹ́wọ̀n he tọmọtọmọ àbúrò Mọ́túnráyọ̀ ọ̀rẹ́ kan ni mò ń bá dúpẹ́ olórí ẹbí bámbam ni mò ń wí hun ẹ̀gbọ́n Babátúndé ọ̀rẹ́ kan tí ń bẹ ní London ẹ̀gbọ́n Afọlárìn ẹ̀gbọ́n Adétóun Àjàlógún ìwọ lẹ̀gbọ́n Alhaja Ọláńtóyìn Ayabalógun Babátọ́pẹ́ ọ̀rẹ́ kan ní London ìwọ lẹ̀gbọ́n wọn ẹ̀gbọ́n Ayọ̀dèjì ọ̀rẹ́ kan ní London ni mò ń bá dúpẹ́ ẹ̀gbọ́n ẹni ìtànjímọ̀ ọ̀rẹ́ kan ẹ̀gbọ́n Saidat Shitu ẹ̀gbọ́n Tolúlọpẹ́ ni mò ń wí hun ẹ̀gbọ́n Ọmọ́tọ́lá ọ̀rẹ́ kan ẹ̀gbọ́n Anifat Rahim ní Canada ẹ̀gbọ́n Ibrahim ìwọ ni chairperson Jiam nílé lóko lẹ́yìn odi anáwó àdínì fún Central Mosque Ẹ̀pẹ́ anáwó ní Badagiri ni mò ń wí o òyìnbó ẹlẹ́pọ̀ náà ni mò ń wí hun àbúrò Alhaja Kubrat Ọláyínká Àbídákun ọ̀rẹ́ kan tó dolóògbé lọ́jọ́ sí mo bá ọ dúpẹ́dúpẹ́ mo bá ọ yọ̀ tó pọ̀ Alhaja Ọláńtóyìn Ayabalógun ìyá Kàmílà lóní kí n mọ̀ kí ẹ bí ọlọ́gbọ́n ẹ̀rù o ìyá Kàmílà lóní kí n mọ̀ kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà àṣẹ yìí sàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálé ọrọ̀ Ayabalógun olóòtú jáwé pẹ́pẹ́ lónìí òdìjẹ́dẹ́ kò tẹ́lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ni ọmọ jẹ́ fún ọ wàá ṣèyá àwọn ọmọ rẹ dalẹ̀ lágbára Olúwọba òní ṣọ̀fọ̀ ó ti jáwé pẹ́pẹ́ lónìí òdìjẹ́dẹ́ kò tẹ́lẹ̀ yìí pẹ́ o ó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba ìwọ gan ló ń jèrè àwọn ọmọ rẹ ẹni ẹlẹ́ni ò sì ní gbàṣẹ rẹ ṣe torí bádúbádú pèrègùn amáwọ̀ mi wá sáyé gúnugún kan kì í kú ní rèwerèwe àkàlàmọ̀gbò kì í yọ ní rèwerèwe àkàlàmọ̀gbò kì í lọ ní rèwerèwe ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ ọ̀sà ọdọọdún làárọ̀ ọmọ obì lórí àtẹ ọdọọdún ni wàá mọ̀ yan fadafada lójú àṣebi abẹ́yìn funfun bíi àlárì sẹ̀kẹ̀lẹ̀ sẹ́wẹ́lẹ́ sẹ́mu ni kí n sọ ni àbójútó dúró déédéé arẹ́rìn músẹ́ ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ni mo wí o kọ́rọ́mbọ́tò bí ọ̀ká fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ bí ẹ̀rọ kọ́mpútà òyìnbó odò ṣùpá bẹ́ẹ̀ ló tàn kárí ayé eyín fún jọ̀wọ́ awẹ́lẹ́wà lóbìnrin ìbàdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀ pupa yẹmí agbóbẹ́pọ̀ rẹ ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ni mo wí o olójú edé olójú oge onímú oge eléyìí oge ẹlẹ́sẹ̀ oge alára oge gbogbo ara oge ní mi ní jọjọ́ mi nì ọmọ lára bí àlàárí àtẹlẹ sókè o bí bá ti rìn kì í pariwo obìnrin bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ bí rẹ́lùwéè fàkíà kàǹkà ẹ̀rẹ̀mọ ó yáyì púpọ̀ jù ọmọ wọn lẹ́pẹ́ alárọ̀ ni mo wí o ọmọ Ògúnmọ́dáadé ni mo wí o ọmọ níyọkùn àbàtà ọmọ lọ́bì kan wọ́wọ́ ń tiri wọ́ ọmọ lọ́bì kan wọ́wọ́ ń tiri wọ́ èyí tó bá dára wọ̀ sápò tiwa èyí tí ò bá dára awọ̀ sínú gbọ́ ọmọ ẹranko amújẹ nínú oko ọmọ ẹni kúkúrú lọ́sàn-án agùn gbọ́gbọ́rọ̀ lóru ọmọ apẹjafẹ́jà jẹ ọmọ alágbàlá kan kékeré ẹrú ń gbà ọmọ ń gbà
wọ́n ní ká má gbà nílé tiwa nítorí ọmọ ọba kan ò gbọ́dọ̀ ṣe bí ẹrú nílé bàbá ẹ̀yìn ọmọ arówó rẹ̀ ẹrú má rówó rẹ̀ kọ́ nítorí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í síyàn ọmọ ẹlẹ́sìn lé àmúṣẹ̀rẹ̀gùn tó bá wà lé a máa dún bí odidi ẹran fúnni jẹ ọmọ onígi mẹ́ta nígbẹ̀dú ọ̀kan ń sowó ọ̀kan ń soyùn ọ̀kan tó kù ń sàlárì bàbá sọ ọmọ mo lè jẹja mo lè bùyàn ọmọ apẹja fẹ́ jajẹ ta ló sọ pé lómi lẹ́pẹ́ o ta ló la bàtà bútú bàbá omi ẹ béèrè ta ló la bàtà bútú bàbá odòkodò ọmọ òlọ́sọmọdì gbàbọ́ lọ́wọ́ òjò ọmọ pẹ̀tù àdó ọmọ arìnrìn ọdẹ dájá sílẹ̀ ọmọ jògìrì tútù sanra ọmọ akẹ́nigbọ́ kẹrù ó bèrò ọ̀nà ọmọ alẹ́kùnwọ́dò bí àrọ̀nì ọmọ ẹ̀pẹ́ oníkùránì kẹ́hùsọ̀rọ̀ kẹ́ ẹ̀pẹ́ lónìí kùránì ńlẹ̀ bàbá tó bí yín lọ́mọ ọmọ èrì tí ń gbọ́kùn yìnbọn ọdẹ ẹ̀pẹ́ lẹ́ o ọmọ olómi lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọmọ arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́ àbúrò rẹ̀ alájà ọlántọ́yìn ayabalógun ìyá kamilat lónìí ìwọ tó sọdún yìí wàá sèmí lágbára lọ́wọ́ olúwa òdòdó ayọ̀ rẹ̀ ò ní rẹ̀ dànù. àyè ọpẹ́ ló yẹ kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá. alájà rabiat adawiatu adésọlá rájí mo bọ́ ọ dúpẹ́ bàbá tó bí ọní jẹ́ ẹ̀sà ọ̀rẹ́ kan ọmọ alájà àbẹ̀jẹ́ ọ̀rẹ́ kan náà ni mo bá dúpẹ́ mo bọ́ ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀gá ògo ọba tó dá ọ sí tilétilé tó dá ọ sí tọmọtọmọ Èdùmàrè tó tún fi ọdún kan kún ọdún ẹ̀ lèmi ń bá dúpẹ́ sẹ́ mo bọ́ ọ yọ̀ tó pọ̀ àìmọye èèyàn tí wọ́n jọ bí yín lọ́jọ́ kan ṣoṣo tí kú ti mú lọ sálá kejì gbogbo kìràkìtà kó gbáyé pẹ́ títí wàláì ikú ti já wọn kulẹ̀ bí àpò ẹ̀wà alájà rabiat adésọlá o ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ni mo wí o gbogbo ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin lọ́jọ́ tá a bí ọ màmá Abíọ́dún ní London ni mo bá dúpẹ́ màmá tèmi tọ́